ṣe rí lórí Alaseyori TV ATV ó ṣe pàtàkì kẹ́ máa wo àwọn fídíò wa. ṣe rí eléyìí ó jẹ́ ọ̀rọ̀ àwùjọ, ọ̀rọ̀ tí ń lọ láwùjọ wa, ẹ farabalẹ̀ wò lórí Alaseyori. ẹ sì rí àwọn iwin rí. iwin iwin wà o, olójú méjì wà, olójú kan wà, àmọ́dé ètò wà ráátá ní olówó méjì, ọ̀kan wájú ọ̀kan lẹ́yìn. kí ni wọ́n sì béèrè iná tí mo tẹ̀ pẹ́ẹ́n báyìí mo sì dúró. kábàdì là ń lò, kì í ṣe náà oníbàṣì tí ó dáyé yìí. kábàdì olóòrùn sì ni. nígbà mo ṣe báyìí kò lọ́wọ́ àti ọlọ́ máláàgì ni. nígbà tí ọlọ́ máláàgì báyìí bàbá ó sọ̀rọ̀ bàbá mo níṣẹ́ mi. ó ní wá nígbà wọn débẹ̀ ǹjẹ́ ní àṣà pé ìsinsìn ìwé òun ló béèrè. òun fẹ́ fi sí ahọ́n ni àbí mo ní tábà tí òun ò gbé kó wọn mọ ní sìgá. tí n bá lè ní ṣé mo ní ìfimú kí n fi sí mú òun ní ìfimọ́ fimọ́ mi láàdò ní mo lè má ní ìfimọ́ lọ́wọ́ bí n bá ní lápò mi. ìwé ń sọ̀rọ̀ àmàdé olóò ọ̀kẹ́ wájú ọ̀kẹ́ lẹ́yìn ni ó wà sọ̀rọ̀ báyìí ni kódà mo sìn bá ló tó gì. gbàtà wà fún lásà yẹn kò dúpẹ́ lọ́wọ́ yìí. ó dúpẹ́ lọ́dọ̀ mi ó sọ fún mi lẹ́gbòogi. kí ló ń pè lẹ́gbòogi. ó fún mi lóògùn tí mo lè máa lò. ṣé n sọ tó fún mi ni. ohun tó fún mi ó ní tọ́jú èso gbòǹgbò mẹ́sàn-án. ní tọ́jú ewé àlùpàídà mẹ́sàn-án. ní tọ́jú èso àǹbó ṣe má pọ̀ ní. ó ní tọ́jú àǹbóró èyí tí ò tí ì pọ́n dúdú ní tọ́jú mẹ́sàn-án. ó ní ìlú papọ̀ fọṣẹ kó máa fi wẹ̀. kí ni ẹ̀ ń ṣiṣẹ́ fún. ẹ jèrè láyé mo ní tó dédé ọ̀fẹ́ ìpò báyìí mo ní ẹ̀dẹ́kun ẹ̀dá ó sì pa aṣọ lára igi báyìí ó fa má lára igi báyìí iṣẹ́ kí ni ṣe ó ní lágbára ọlọ́run lágbára àti wáyé ọjọ́ lágbára àti wọ̀ lágbára àwọn tí tọ́rin ẹ̀hún níṣẹ́ tí mo fi ṣe kò rí oríire lọ́dọ̀ òun ó ní oṣó ni àjẹ́ ni olóògùn kan ni kò lè mi gbéṣe ó ní kò lè mi gbéṣe láyé ó ní kò sólóògùn náà lókè ìpẹ́ àfi tọ́lọ́jọ́ mi bá dé lókè nítorí nìyí. ẹ sì ti ṣe ẹ ti ń rí. kódà ọṣẹ ló ní fi kó ní fi ń wẹ̀. anabi ò ní sọ̀kalẹ̀ pé aláwọ̀ gbọ́dọ̀ anabi sáré lọ́sọ̀ anabi lọ́sọ̀kalẹ̀ láéláé jésù táyé ò fi tẹ́ wọn ò lè gẹ́ ní jésù táyé ò fi tẹ́. wọ́n máa ní jésù ń padà bọ̀. lọ́dún wo bílálà tí wọ́n fi nà á tẹ́lẹ̀ tí ẹyin kíní jẹ́ fi nà á tẹ́lẹ̀ ọwọ́ àmì wọn pa á mọ́ ẹyin kíní jẹ́ tí wọ́n lọ na jésù ọkẹ́ mọ́gi gbogbo ọwọ́ àmì wọn pa á mọ́. jésù padà bọ̀ lẹ́sàn yẹn. jésù lọ́dún wo láéláé. bọ̀ bíbélì jẹ́ oyè wa ń pé jésù ń padà bọ̀. jẹ́ wà láìtàláì dọ̀là ọ̀sẹ̀ táyé òfin ní jáyé mọ́ wọn ò lè gẹ́ ní jésù. ń bọ̀ ní bàbá ìyá àwọn bí wọ́n ti pè é ní tí wọ́n fi tẹ́ lókè pẹ̀. ẹ̀yin náà gbọ́n pé jésù ń bọ̀ láti ìgbà tẹ́yìn náà ti. àní irọ́ ni wọ́n tiẹ̀ ń paṣẹ kò lè bọ̀ mọ́ láéláé fún àbàdà. ìtọ́kẹ́ mọ́ jẹ́ ìtọ́kẹ́ má gbélébú tí wọ́n ń tọ́ bọ̀ wá kọ́ padà wá iná ọ̀kẹ́ tẹ̀lé ìwúná ọ̀tọ́kẹ́ padà. gẹ́gẹ́ bí gbogbo ẹ̀bẹ́ náà ṣe sọ pé gbogbo ọ̀dọ́ ń sáré wọ́wọ́ ń sáré ṣe kí wọ́n ń sáré àsápajúdé láti fẹ́ jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni. ṣé bí gẹ́gẹ́ bí irú àwọn ọmọ yìí náà abẹ́ àwọn òbí kọ̀ọ̀kan náà ti ń jáde wọ́n dẹ̀ ń gbìyànjú pé báwọn òbí tàwọn náà ṣe bẹ́gbẹ́ pé ni gbogbo irú àwọn ọmọ yìí náà làwọn òbí wọn mọ̀ sí so kí wàá ní tẹ́lẹ̀ sọ because most. ó ti da ó ti tó ìtọ́jú òfìsì amágbọ̀n ọ̀dànù ìtọ́jú òfìsì amágbọ̀n ọ̀dànù sókè lọ́bẹ̀ oge. ńgbọ́ jẹ́ pé àṣà tí ìyá ṣẹ́ òun ni bàbá hun àṣà tí bàbá ṣẹ́ òun lọ́mọ hun àṣà tí ìyá ṣẹ́ òun lọ́mọ hun ńgbà pé ọmọ lọ fa ó bí wàá sọ olówó yìí aṣọ kò ní bó tẹ́ wọ́n tọ́ là á ọmọ àwò ìgégèrú wọn ìbàdí wọn ìtẹ́ wọn tọ́ máa wò ó wọ́n sà mọ́wó délé fún ìyá wọ́n mọ́wó délé fún bàbá bí wọn kò tí mọ́wó délé ni kò sí ìbáwíkẹ́ fún wọn nígbà ayé kò sí àtọ pé obìnrin ó rìn ńgbèmí kọ́ níyàwó táyà gbẹ́kẹ́ ó wà lọ́dọ̀ àfa ìṣàwù lẹ́kọ̀ọ́ bí òsínbẹ̀ yọ wà lọ́dọ̀ sọ́ọ́líù ọ̀rùn ọwọ́ báyìí bẹ́ẹ̀ wù ti wáyé ojú tó ìlọ́wọ́ táyé nìyí ọ̀rùn ọwọ́ ẹ̀ báyìí ẹsẹ̀ rẹ̀ bí sòtò èdè náà lórí ṣùgbọ́n dé kọ́ lásìkẹ́jì kọ́ máa wò bàdí báyìí kọ́ máa wò tẹ́ báyìí ìgbésí ayé tó ti burú ni nígbà tó sì wọ́n mọ́ délé fún bàbá wọ́n mọ́ délé fún ìyá bá sì wò dáadáa náà àmọ́ náà wọ́n wà náà ti ń dáná
ebi ìyá kò tí owó jẹun bàbá kò tí owó jẹun. lórí Alaseyori TV ẹ ti wo fídíò eléyìí tá a mú wá ẹ já lọ comment section kámẹ́ ìròyìn kẹ́ ẹ̀ dẹ̀ tún share fáwọn ẹlòmíì ẹ subscribe kẹ́ ẹ share ẹ̀ dáadáa fáwọn ẹlòmíì bẹ́ẹ̀ ṣe wá ń subscribe yẹn rántí àti tẹ notification bell ó ṣe pàtàkì ó ṣe kókó kẹ́ ẹ̀ dẹ̀ máa pẹ́ fáwọn ẹlòmíì ló ní Alaseyori ká lè máa ṣàṣeyọrí nṣó mo sì mọ̀ wípé àjọ ṣàṣeyọrí délẹ̀ ẹ share ẹ̀ o a nífẹ̀ẹ́ yín púpọ̀ ó dìgbà kan náà Tóbi Fásùgbà lórúkọ mi.